Ànábì ní arba'atun tusawwidul abda. Nǹkan mẹ́rin ní gbèyàn ga. Ó bá fẹ́ ga láyé nǹkan mẹ́rin. Mẹ́rẹ̀ẹ̀rin ló wá pé sọ́dọ̀ bàbá wo oníwàásí. Ó pé sára tèmi náà o. Àkọ́kọ́ ń bẹ ní àlè ádábù kéèyàn ó lẹ́kọ̀ọ́. Tó o bá lẹ́kọ̀ọ́, tó o bá ní làákàyè, o ò lè rẹ́kọ̀ọ́ lò. Wọ́n nígbà tí ẹ̀kọ́ àti làákàyè ń jà. Ẹ̀kọ́ ló ń ju làákàyè lọ, làákàyè ló ń jẹ̀kọ́ lọ, náà bá jà á máa túká. Ìmọ̀ òun ní màálùú kan tó ti lò 50 years nínú ilé tí ò bímọ. Ẹ pariwo Ọlọ́run. Allahu Akbar. Ó wá lóun fẹ́ tà á, òun ò lówó ńlé mọ́, ó wá gbé dọ́jà. Lékelèké bá dán pé òun ò rajà, àmọ́ òun ò lówó lónìí, ó dijọ́ 5 kí n tó fún ọ lówó. Ìmọ̀ ni mo mú lọ, kò sí wàhálà. Nígbà tí ó dijọ́ 5 tí lékelèké ó dé, wọ́n ti pọ̀ dé bíbà. Bí 100 lékelèké ni wọ́n dé. Ìmọ̀ wá wò pé ta ló wá ra màálù lọ́wọ́ mi báyìí? Kò wá dá lékelèké mọ̀mọ́. Sẹ́wọ̀n pé lékelèké wọ́n jọra wọn. Àtẹnu, àtẹsẹ̀, àtapá, àtẹrí. Ìmọ̀ wá ń rù yín wá ń gbẹ níbi ìrònú. Àwọn yẹn wá ń kì í sílé ẹ pẹ̀lẹ́. Ọlọ́run ó fòfò rẹ̀ mí. Torí kò dá yìí tó ra màálù lẹ́ tí ò fẹ́ sanwó mọ́. Àwọn yẹn wá lè bá a pé lè bá làákàyè. Ṣé bọ́ọ̀rẹ́ rẹ ni? Ó là ń jà ní. Ẹ sì parí ẹ̀. Ló bá wà làákàyè lọlé. Sẹ́yìn náà là ń jà sí. Yìí ò ní bẹ́ẹ̀ ni. Ó dà má bínú. Làákàyè ni kí wàá ló wá sí ọbẹ̀. Ó ní tó ti àbáwọn ni wípé màálù kan ṣoṣo tó ń gbọ́ kàn tẹ̀ láyé. Lékelèké ló lóun fẹ́ rà, òun sì dáwó padà. Nígbà tí wọ́n dé, lékelèké pọ̀. Òun ò ráyìí tí ó ra màálù láwìn mọ́. Làákàyè ní sẹ́yìn náà lọ́wọ́ ń dààmú sí kò lè. Ó bá dijọ́ 5 èní sọ fáwọn lékelèké kí wọ́n ó tún pọ̀ dé. Àmẹ́ ni ó ní ẹni ó gbé màálù tí ò fẹ́ sanwó. Wọ́n bá pè wọ́n lékelèké bá kán. Wọ́n bá délé ọjà. Sẹ́yìn pé làákàyè mo lójúmọ́ lọ. Làákàyè ni gbogbo ẹranko pátá ló lọ́gàá. Ajá ni, ẹṣin ni, màálù ni. Ẹ̀yin lékelèké ẹ̀ wá lọ́ba ẹ̀ láṣáájú. Lónìí Ọlọ́run ní yan aṣáájú fún yín. Ẹni tá a sì yàn láṣáájú òun lẹni ó bá ní màálù tó ti pẹ́ lé abo tí ò bímọ. Gbogbo wọn bá dákẹ́ sí i. Olórí ibú lékelèké ti bí tọ́ra màálù láwìn tí ò fẹ́ sanwó olówó bọ́ ṣáájú Ọlọ́run òun ní. Làákàyè ní ìwọ ọmọ tí mo fi jù ọ lọ́nu ẹni ó ra màálù láwìn ń jọ sí tí ò sanwó rẹ̀. Ẹ pariwo Ọlọ́run dáadáa. Allahu Akbar. Àwọn oníwàásí àkọ́kọ́ ni làákàyè. Ọlọ́run á bùn yín, Ọlọ́run nígbà kú o. Amina. Ẹlẹ́ẹ̀kẹta àsídìkù kí yóò lódodo. Àbáwá inú ìdọ́ Ọlọ́run nípa yín. Àbáwá alájí àgbà ni wọ́n jókòó yìí. Àwa bá wọ́ àwọn tó bí yín. Bí yẹn bá rí mi nísì tó bá rí wọn alájí àgbà tí yóò fi kú láyé kò ní rí nǹkan gidi mọ́. Èmi bá wọ́ sámú. Wọ́n tún wá fọwọ́ sí i lójú. Àbáwá inú ìdọ́. La ilaha illallah. Bábùrú bá ṣẹlẹ̀ sólókìkí kan. Bábùrú bá ṣẹlẹ̀ sólókìkí kan. Àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n lọ́lọ́hun á di. Àwọn ọ̀tá rẹ̀ wọ́n lọ́lọ́hun á di. Àwọn ọ̀tá rẹ̀ wọ́n lọ́lọ́hun ló mú. Àwọn ọ̀tá rẹ̀ wọ́n lọ́lọ́hun ló mú. Àtọ̀ Ọlọ́hun á di, àtọ̀ Ọlọ́hun á mú. Èmi ò fẹ́ nílé ayé ẹ̀yin. 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 Èmi ò fẹ́. A ṣe Fátíà kan, wọ́n ní ká sọ̀kalẹ̀ Mẹ́kà. Fátíà kan, ọ̀kan sọ̀kalẹ̀ Mọ̀dínà. Fátíà kan wá sọ̀kalẹ̀ nílọrin. Mo wí ẹnìkan ní Fátíà ńlọrin, mo ní dédé yín ní ọ́ni. Fátíà 3 ló sọ̀kalẹ̀, ọ̀kan Mẹ́kà, ọ̀kan Mọ̀dínà, ọ̀kan nílọrin. 3 là á ké fún yín. Sẹ́yìn pẹ́lá mi yá díẹ̀ nísìn. Mo kàn lọ́ dọ́ọ̀lù síbẹ̀ yẹn ni. Mo ti fẹ́ lè mọ tọ̀ sára. Àlùfáà ńgbà dọ́là dé nísìn. Ọlọ́mọ yà sí dọ́là náà sẹ́. Wo mo lọ kó sí sábà ń kó wá síbí.
àpò ni àwọn afáàgbà kó yìí sí kọ́mọ́ lọ lè gbà lọ́wọ́ wọn á dá lọ́nà ọlọ́run mọ́jà sírìn ọlọ́dọ̀bí lọ́dọ̀ ọlọ́run alifatiha bisimilahi rahman rahim jòkó báyìí jẹ́ mọ́ wọ́ àbáwá inú ìdán nìkan ló wá mú owó wá tí ń ṣàdúrà fáfá gbà á ẹ̀ ń délẹ̀ ẹ máa wò ó àbáwá inú ìdán gbogbo ẹni bá fẹ́ràn bàbá yìí owó àdúrà bá ṣe kàmọ́lìdì ẹ máa wò ó ṣé o kàmọ́lìdì tó jókòó yìí sẹ́ẹ̀rì 1000 Alhaji Balógun owó ọpẹ́ 10,000 sẹ́ẹ̀rì ó bàbá Alhaji àgbà owó Alhaji àgbà tó ń bẹ ní kalẹ̀ yìí owó Alhaji àgbà tó ń bẹ ní kalẹ̀ yìí wàlá Alhaji Abdulsalam sówó ọpẹ́ nìyẹn àbáwọn ní ẹ̀dá tí wọ́n padà ẹ̀dá tí yín padà ojú ń tì mí ni. Sẹ́ẹ̀rì ogun àwọn táwọn akọ̀rọ̀ àtẹ̀kọ̀ yẹn Amẹ́ríkà wọn ti ń sẹ́ndì owó pẹ̀lú ògùn Ọlọ́run kò ní burú fún wọn. Amina. Bàbá wa Àbámúrí Bàrígà Allahu Akbar ẹ má gbowó tí wọ́n fi lẹ̀ wàhálà ẹnìkan ló fẹ́ fún mi lówó 5,000 n bá ní ẹ filẹ̀ ẹ bá yíjú padà ní bá ń lọ mọ wá fà lẹ́wọ̀ ẹ wá ẹ̀yin ò mẹ́ràn ni a ní ẹ fowó lẹ̀ ẹ sì padà bẹ́ẹ̀ ẹ gbọ́ mọ ọ̀ràn yín nìyẹn ìlú àdùn kó dání ọmọ yìí nìyá ẹ̀ ní kó mọ tẹ̀lé mi ká pélé ẹnjọ́ mẹ́ta ìrìn mi kò mọ́ òun náà wà ń tẹ̀lé ìyá rẹ̀ wá béèrè pé bóò ni obìnrin mélòó ni bàbá yín ṣe tó sálámọ̀ sí lójú ọ̀nà yóò ní ara o bàbá mi ò sálámọ̀ sí lẹ́ẹ̀kan mo ní ìṣèwá ní sálámọ̀ ńgbà wọn ò fọ́ mi lójú gbogbo nǹkan tó lọ́n bá ṣe lẹ́yìn ọ̀kan kò dáa bẹ́ẹ̀ kọ́lé mọ́kọ̀ kan bọ́ ní mọ́tò mọ́ nìkan ìjókòó èmi ní dákọ́ ẹ o ká tún lè wá bí ní ọdún tí ń bọ̀ sáà tí ké bá tiẹ̀ mẹ́ta sáà tí ì ké ẹ̀mí ọ̀rọ̀ tí mo àbámọ́wọ́ bọ̀ wọ́n ti ra rédíò wọ́n ní bàbá wa inú ìdọ́ ti ra rédíò fáwọn ó tún bàjẹ́ tí ì tún ṣe àbá inú ìdọ́ ẹ̀ tún ra rédíò míì bóyá lọ́la àbí láàárọ̀ yìí náà wọ́n látẹ́gùn òfẹ́ sí yín pẹ́pẹ́ ẹsẹ̀ dé látọ̀hún ni kẹ́ ẹ̀ mọ́ sí mi bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmidin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فاتحة alubarika aliyamudu lillahi rabili alamina aramani arahimi maliki yaumidine iyaka na'budu wa iyaka nasta'inu ihdina siratal mustaqima siratal ladina an'amta alaihim gairil maghdubi alaihim walallalina